ẹni tí ò bá ní ẹ béèrè lọ́wọ́ ẹni tó bá ní ẹ̀yin tẹ́ jẹ́ olówó àsìkò ilẹ̀ lè ṣàánú àwọn èèyàn tẹ́ ra nu Ọlọ́run. Gbogbo ẹ̀yin olówó ayé mò ń challenge yín àsìkò tẹ́ wà yìí ẹni bá fẹ́ ṣàánú lásìkò tí ìlú rí yìí bí ìlú ti rí yìí ẹ̀yin tẹ́ bá lówó àsìkò ilẹ̀ lè ṣàánú àwọn èèyàn tẹ́ ra nu Ọlọ́run. Gbogbo ẹni Ọlọ́run bá kẹ́ ẹni Ọlọ́run bá fún lówó ẹni tó ní owó ẹlòmíì ó lè bọ́yàn bíi 150 ládùúgbò wọn lọ́dún kan tí ò ní mà lápò òun mówó kankan ní owó. Ẹ̀yin tẹ́ jẹ́ olówó ẹ̀yin ni mò ń pàṣẹ mẹ́sẹ̀gì yìí sí ẹ̀yin tọ́lọ́run kẹ́ àmọ́ yín o ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín. Ẹ ṣàánú àwọn èèyàn ẹ ṣàánú àwọn èèyàn especially ẹ ṣàánú àwọn tálíkà ẹ ṣàánú àwọn aláìní. Ebi ń pa àwọn èèyàn ibi táwa wà làwa fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìnira ń bẹ fún àwọn èèyàn. Kàìrà wà bí sáré. Ìwọ náà wọ àdúgbò rẹ àwọn tó bá rí wípé ọwọ́ àwọn ò tó ẹnu àwọn tó rí pé wọn ò ní tó ẹ ṣàánú ẹ bùn àwọn èèyàn ló ń jẹ lásìkò táwa yìí. Àwọn Yorùbá ní bí oúnjẹ bá ti tẹ́ tó bá ti kó nínú ìṣẹ́kùṣe. Ẹlòmíì ń bẹ kò ní tí ó jẹ láàárọ̀ kò ní tí ó jẹ lọ́sàn-án kò ní tí ó jẹ lálẹ́ yóò tún máa wá wojú Ọlọ́run pé Ọlọ́run ṣàánú mi àwọn tó tún wá nílẹ̀gbẹ̀ẹ́ rẹ̀ náà ẹ̀yin náà tún wá rẹ́dì láti ṣàánú mọ́ ẹ̀yin olówó ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run.